ibi tán ti get ẹ nìyẹn. Now báwo náà ṣe wá ń ṣe gan, báwo náà ṣe ń dáfá fún yín. Mo sọ fún ẹ lónìí, ẹni Ọlọ́run ṣe máa post fídíò yìí, ẹni bàbá aláwo tó bá jẹ́ pé ó fẹ́ sọ pé táwọn bá ti da ifá, àwọn máa ń rí nǹkan gẹ́gẹ́ bá máa ń rí inú Yorùbá fíìmù yẹn, tẹ́ pé wọ́n á gbé nǹkan white sílẹ̀, wọ́n wá rí nǹkan máa appear, wọ́n á rí feature ẹni yẹn, bàbá ńlá rọ ni. Babaláwo kì í ríran, àwọn babaláwo tán dáfá wọn kì í ríran sí wọn, àwọn lóògùn kankan tán fi ń ríran. Now tán bá wá kì í ríran, tẹ́ pé wọn kì í rí vision, báwo náà ṣe wá ń ṣe ẹgbọ́ ẹ mọ̀ pé bẹ́ẹ̀rẹ̀ ó jáde, tó yẹ pé wọn kì í rí vision lóòótọ́, báwo náà ṣe ń ṣe, bá ṣe ń ṣe lélẹ̀. Ṣe rí lábẹ́ ògbè tán pè ní èjì ògbè, bóyá èjì ògbè ló jáde fún ẹ̀bẹ̀, ó ti ní àwọn ẹsẹ̀ ẹ̀fá tó ti wà lábẹ́ tán sì máa kà jáde fún ọ. Kò yẹ, ó ti láwọn ẹsẹ̀ ẹ̀fá tó ti wà ńbẹ̀ tí wọ́n á kà jáde fún ẹ, tó jẹ́ pé nínú abẹ́ èjì ògbè yìí nìsín, ó lè jẹ́ pé ọmọ ló wà ńbẹ̀, prosperity ló wà ńbẹ̀. So ìwọ tó bá lọ babaláwo, tó bá wá sọ fún babaláwo pé mi ì rọ́mọ bí, tó bá da ifá sílẹ̀ fún ẹ, máa gbọ́ bíbá dáadáa o, ìbíbá gbọ́dọ̀ gbọ́ dáadáa. Tó bá da ifá sílẹ̀ fún ẹ, tí ifá yẹn wá lọ, ẹ mọ̀, tó bá da kinní yẹn lẹ̀, ó kàn lè kinní yẹn lè, ó lè ṣojú kó dojú dé bó bá ṣe fẹ́ ń tiẹ̀. Fúnra wọn wá fọwọ́ yí sí nǹkan tán fẹ́. Wọ́n á fọwọ́, bóyá ìwòrì méjì náà fẹ́ ni, wọ́n wá open tòkè, wọ́n á dé tìsàlẹ̀, ọ̀tẹ́ pé tìsàlẹ̀ àtòkè ti open tẹ́lẹ̀, wọ́n á kàn ṣí tìsàlẹ̀ ni. Tó bá yẹ pé kò sọmọ nǹkan fa wọn ń bẹ̀, ìwọ ò mọ nǹkan tán dá sílẹ̀ fún ẹ, kò sí nǹkan tó kàn wọ́n ní yí nǹkan kan. Tó bá yẹ pé ọmọ nǹkan fa wọn wà ń bẹ̀, wọ́n á yí, kán lè kọ́mọ nǹkan fa lè mọ̀ pé ọ̀yẹ̀kú tí mò ń kì yìí, òun náà ló ṣe kí ni, òun náà ni mo fẹ́ kì, ọ̀yẹ̀kú tó yọ jáde mo fẹ́ kì. Tán bá ti wá ṣe báyẹn tán, ọ̀yẹ̀kú yẹn náà máa wá kì fún ẹ, tó jẹ́ pé nǹkan tán fẹ́ lò fún ẹ, abẹ́ ọ̀yẹ̀kú ló wà, jẹ́ fún ẹ lápẹẹrẹ tó máa yí ẹ. Ó dàbí ìgbà tó bá lọ sí kóòtù ni, tó yẹ pé ní kóòtù, ẹni tó bá jalè, tó bá jí pure water, kóòtù ti sọ pé ẹni tó bá jí pure water o, á fún lẹ́gbàá 3. Ẹni tó bá jí mọ́tò, á bẹ́ lórí, for example. Ẹni tó bá gba obìnrin olóbìnrin, á fún ní bílálà láfi nà ní 10. Tó bá ti nǹkan tó ti mọ̀ pé nǹkan tó bá fi mú ẹgbẹ́ obìnrin olóbìnrin, wọ́n á nà búlálà ni. Nǹkan tó bá fi mú ẹbẹ́ èèyàn tí ò yẹ kó jí mọ́tò, wọ́n á bẹ́ lórí ni. Ó ti wà fix sábẹ́ kinní yẹn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ifá wọn ṣe rí. Now mo wá fẹ́ fi ìrosùn, mo fẹ́ fi ṣe àkàwé irú ìrosùn ní ìsìn, ìrosùn ó wá ní ìrosùn méjì. Lábẹ́ ìrosùn méjì ní ìsìn, ó wá sọ pé ó lọ bá babaláwo. Mo fi sọ pé ìwọ tó bá fẹ́ lọ bá babaláwo, máì tí sọ ìwọ tó bá fẹ́ járọ̀ mi, tó fẹ́ járọ̀ nǹkan tí mò ń sọ yìí, nǹkan tó ṣe lélẹ̀ tó fi járọ̀ mi, tàbí tó fi járọ̀ babaláwo, nǹkan tó ṣe wà very simple gan. Lọ sí ilé babaláwo tó fẹ́ lọ, ìwọ ẹ̀yin aláwo ni o, kì í ṣe mùsùlùmí o. Ìwọ tó ti jáláwo tẹ́lẹ̀ tó ti ń lọ sí ilé Ifá, lọ sọ́dọ̀ babaláwo tí ó mẹ̀rí rárá, tí ò rí ẹ̀rí rárá, tí ò mọ̀ nǹkan kan pa ẹ̀, kò ń ṣèyàn ló recommend ẹ fún. Ìwọ ló kàn lọ bá, ó kàn fẹ́ lọ dífá. Tó bá dé, tó bá ní kí ló ṣe ẹ́, má ṣàlàyé nǹkan kan fún, sọ pé ó fẹ́ bá fá ní gbólóhùn. Kí ló wá ṣẹlẹ̀ sí ẹ, má sọ nǹkan kan fún. Jẹ́ kó kó ikin fún ẹ, àbí kó fún ẹ lọ́pẹ̀lẹ̀ kó wá bá fá ní gbólóhùn. Tó bá fi lè da ifá yẹn sílẹ̀, ó máa béèrè pé kí ló ṣe, tún má dá lóhùn pé nǹkan kan ṣe, jẹ́ kó kì. Ìwọ dẹ̀ ti sọ nǹkan tó fẹ́ sọ sínú gbá, inú ọ̀pẹ̀lẹ̀, inú kíní o ti sọ fún. Tó bá máa da ifá yẹn, kó lè mọ nǹkan tó ń ṣe ẹ́ láyé tó bá sọ nǹkan tó ń ṣe ẹ́ fún. Nítorí pé kíni, ìwọ ti sọ nǹkan tó ń ṣe ẹ́ fún pé ọmọ ló ń wá, máa wá